Afu lillahi. Allahu akbar, Allahu akbar. Ashhadu an la ilaha illallah. Ashhadu anna Muhammadan rasulullah. Hayya alal falah, hayya alal salat. Qad qamatis salat, qad qamatis salat. Allahu akbar, Allahu akbar. Allahu akbar, la ilaha illallah. La ilaha illallah. Muhammadan rasulullah sallallahu alaihi wasallam. Allahu ni alájùlọ. Allahu ni alájùlọ. Mo jẹ́rìí pé ẹnìkan tó tọ́ láti jọ́sìn àyàfi Allah. Mo jẹ́rìí pé Muhammadu ni òjíṣẹ́ Allah. Wá sí àdúrà, wá sí àṣeyọrí. Sọláàtì ti ṣe tán, sọláàtì ti ṣe tán. Allahu ni alájùlọ, Allahu ni alájùlọ. Kò sẹ́nìkan tí ìjọsìn tọ́ sí àyàfi Allahu. Allahu ni alájùlọ. Ẹlẹ́ẹ̀kẹ́bẹ̀rù. Ní orúkọ Allahu alákòóbá, aláàlákòóbá, Allahu aláàánú jùlọ. Gbogbo ọpẹ́ ẹ̀yìn jẹ́ ti Allahu, Olúwa gbogbo ẹ̀dá. Aláàánú jùlọ, olùkápá ọjọ́ ẹ̀san. Ìwọ nìkan ni à ń jọ́sìn fún, ọ̀dọ̀ rẹ nìkan sì ni a wá oore sí. Fi ẹsẹ̀ wa rinlẹ̀ sójú ọ̀nà tààrà, ọ̀nà àwọn tí o ti ṣe ìdẹ̀ra fún, yàtọ̀ sí àwọn ẹni ìbínú àti àwọn olùṣìnà, ìyẹn àwọn Christian. Àmín. Quran chapter 32, Alif Lam Mim. Allahu ló mọ nǹkan tó gbà lérò lórí ẹ̀, kò nítumọ̀. Ìsọ̀kalẹ̀ tírà náà kò sí iyèméjì nínú rẹ̀, láti ọ̀dọ̀ Olúwa gbogbo ẹ̀dá. Tàbí wọ́n ń wí pé ó dá àdápa irọ́ rẹ̀ ni. Rárá o, òdodo ni láti ọ̀dọ̀ Olúwa rẹ̀, nítorí kí o lè fi ṣe ìkìlọ̀ fún àwọn ènìyàn kan tí olùkìlọ̀ kan kò wá bá wọn rí síwájú rẹ̀, nítorí kí wọ́n lè mọ̀nà. Allahu ni ẹni tí ó ṣẹ̀dá àwọn sánmọ̀, ilẹ̀ àti nǹkan tó wà láàrin méjèèjì láàrin ọjọ́ 6. Lẹ́yìn náà, ó gùn wá sórí ìtẹ́ ọlá. Kò sí aláàbò àti olùṣìpẹ̀ kan fún yín lẹ́yìn rẹ̀. Ṣé ẹ kò ní lo ìrántí ni? Ó ń ṣẹ̀tọ́ ọ̀rọ̀ ẹ̀dá àti sánmọ̀ wà sórí ilẹ̀. Lẹ́yìn náà, ààbọ̀ ọ̀rọ̀ ẹ̀dá yóò gùnkè tọ̀ ọ́ lọ láàrin ọjọ́ kan, tí òdiwọ̀n rẹ̀ jẹ́ ẹgbẹ̀rún ọdún nínú òǹkà tí ẹ̀ ń kà. Ìyẹn ni onímọ̀ ìkọ̀kọ̀ àti gbangba, alágbára, aláàánú jùlọ, ẹni tó ṣe gbogbo nǹkan tí ó ṣẹ̀dá rẹ̀ ní dáadáa. Ó sì bẹ̀rẹ̀ ìṣẹ̀dá ènìyàn láti inú rẹ̀. Lẹ́yìn náà, ó ṣe àwọn àrọ́mọdọ́mọ rẹ̀ láti ara ohun tí a mú jáde láti ara omi lílẹ̀ yẹpẹrẹ. Lẹ́yìn náà, ó tò oríkèéríkèé rẹ̀ dọ́gba, ó sì fẹ́ ẹ̀mí sí i lára nínú ẹ̀mí rẹ̀ tí ó dá. Ó tún ṣe ìgbọ́rọ̀, ìríran àti ọkàn fún yín. Díẹ̀ ni ọpẹ́ tí ẹ̀ ń dá. Wọ́n sì wí pé, ǹjẹ́ nígbà tí a bá ti pòórá sínú ilẹ̀, ǹjẹ́ àwa tún lè wà nínú ẹ̀dá tuntun mọ́? Àníṣe àwọn ni aláìgbàgbọ́ nínú ìpàdé Olúwa wọn. Sọ pé, mọ̀láíkà ikú, èyí tí a yàn fún yín máa gba ẹ̀mí yín. Lẹ́yìn náà, ọ̀dọ̀ Olúwa yín ni wọ́n máa dá yín padà sí. Ìwọ ìbá rí èèmọ̀ tí ó bá jẹ́ pé orí àwọn ẹlẹ́ṣẹ̀ nígbà tí wọ́n bá ń soríkọ́ ní ọ̀dọ̀ Olúwa wọn. Wọ́n sì máa wí pé, Olúwa wa, a ti ríran, a sì ti gbọ́ràn báyìí. Nítorí náà, dá wa padà sílé ayé, nítorí kí a lè lọ ṣe iṣẹ́ rere. Dájúdájú àwa ni alámọ̀dájú. Tí ó bá jẹ́ pé a bá fẹ́ ni, dájúdájú àìbá fún gbogbo ẹ̀mí kọ̀ọ̀kan ní ìmọ̀nà rẹ̀. Ṣùgbọ́n ọ̀rọ̀ náà ti ṣẹ̀ láti ọ̀dọ̀ mi báyìí pé, dájúdájú èmi máa mú nínú àwọn àlùjọ̀nnú àti ènìyàn ní àpapọ̀ kún inú iná Jáhánámọ̀. Nítorí náà, ẹ tọ́ ìyàwó
nítorí pé ẹ ti gbàgbé ìpàdé ọjọ́ yín òní yìí. Dájúdájú àwa náà yóò gbàgbé yín sínú iná. Ẹ tọ́ ìyà gbére wò nítorí ohun tí ẹ ṣe níṣẹ́. Àwọn tó gbàgbọ́ nínú àwọn àyà wa ni àwọn tó jẹ́ pé nígbà tí wọ́n bá ń fi ṣe ìṣítí fún wọn, wọn yóò dojúbolẹ̀ ní olùforíkanlẹ̀, wọn yóò sì ṣe àfọ̀mọ́ pẹ̀lú ìdúpẹ́ fún Olúwa wọn kò sì ní ṣègbéraga. Wọ́n ń gbé ẹgbẹ́ wọn jìnnà sí ibùsùn, wọ́n sì ń pe Olúwa wọn ní ti ìpayà àti ìrètí, wọ́n sì ń ná nínú ohun tí a pèsè fún wọn. Kò sí ẹ̀mí kan tó mọ ohun tí a fi pamọ́ fún wọn nínú àwọn nǹkan ìtutù ojú. Ó jẹ́ ẹ̀san ohun tí wọ́n ń ṣe níṣẹ́ rere. Ǹjẹ́ ẹni tó jẹ́ onígbàgbọ́ òdodo dàbí ẹni tó jẹ́ òbílẹ̀jẹ́bí? Wọn kò dọ́gba. Ní ti àwọn tó gbàgbọ́ ní òdodo tí wọ́n sì ṣe iṣẹ́ rere, àwọn ibùgbé nínú ọgbà ìdẹ̀ra ń bẹ fún wọn. Ó jẹ́ ohun tí a pèsè sílẹ̀ dè wọ́n nítorí tí wọ́n ń ṣe iṣẹ́ rere. Ní ti àwọn tó balẹ̀ jẹ́, iná ni ibùgbé wọn. Ìgbàkígbà tí wọ́n bá fẹ́ jáde kúrò nínú rẹ̀, a ó sì máa dá wọn padà sínú rẹ̀. A sì máa sọ fún wọn pé ẹ tọ́ ìyà iná tí ẹ ń pè ní irọ́ wò. Dájúdájú a máa fún wọn tọ́wò nínú ìyà tó kéré jùlọ nílé ayé, yàtọ̀ sí ìyà tó tóbi jùlọ lọ́run, nítorí kí wọ́n lè ṣẹ́rí padà síbi òdodo síwájú ikú wọn. Àti pé ta ló ṣe àbòsí tó tayọ ẹni tí wọ́n fi àwọn àyà wa ṣe ìṣítí fún lẹ́yìn náà tí ó ń gborí kúrò níbẹ̀? Dájúdájú a máa gbẹ̀san lára àwọn ẹlẹ́ṣẹ̀. Dájúdájú a fún ànábì Músá ní tírà. Nítorí náà má ṣe wà nínú iyèméjì nípa bí a ṣe pàdé rẹ̀, ìyẹn nínú ìrìn àjò òru àti gígùn sánmọ̀. A sì ṣe tírà náà ní ìmọ̀nà fún àwọn ọmọ Israel. Àti pé a ṣe àwọn kan nínú wọn ní imam aṣíwájú tí wọ́n ń fi àṣẹ wa, ohun tí a pa wọ́n ní àṣẹ rẹ̀ nínú Tọ́rà, tọ́ àwọn ènìyàn wọn sí ọ̀nà òdodo. A ṣe wọ́n bẹ́ẹ̀ nígbà tí wọ́n ṣe sùúrù tí wọ́n sì ní àmọ̀dájú nípa àwọn àyà wa. Dájúdájú Olúwa rẹ ó máa ṣe ìdájọ́ láàrin wọn ní ọjọ́ àjíǹde nípa ohun tí wọ́n yapa ẹnu lórí rẹ̀. Ṣé kò fojú hàn sí wọn pé mélòó mélòó nínú àwọn ìran tí a ti parẹ́ síwájú wọn, àwọn náà sì ń rìn kọjá nínú àwọn ibùgbé wọn? Dájúdájú àwọn àmì wà nínú yẹn. Nítorí náà ṣé wọn kò ní tẹ́tí gbọ́rọ̀ òdodo ni? Tàbí wọn kò rí pé dájúdájú àwa là ń wa omi òjò lọ sórí ilẹ̀ gbígbẹ tí a sì ń fi mú irúgbìn jáde? Àwọn ẹran ọ̀sìn wọn àti àwọn náà sì ń jẹ nínú rẹ̀. Nítorí náà ṣé wọn kò ríran ni? Wọ́n sì wí pé ìgbà wo ni ìdájọ́ yìí máa ṣẹlẹ̀ tí ẹ bá jẹ́ olódodo? Sọ pé ní ọjọ́ ìdájọ́, ìgbàgbọ́ tí àwọn ọ̀ṣẹbọ máa fẹ́ ni nígbà tí wọ́n bá fojú rí ìyà iná, kò ní ṣe wọ́n ní àǹfààní, a kò sì ní lọ́ wọn lára láti ronúpìwàdà. Nítorí náà ṣẹ́rí kúrò lọ́dọ̀ wọn kí o sì máa retí ọjọ́ ìdájọ́. Dájúdájú àwa náà ń retí rẹ̀. Allahu ni alájùlọ. Lẹ́wẹ́kẹ̀bẹ̀rù. Alákòóbá, ògo ni fún Olúwa mi atóbi. Ògo ni fún Olúwa mi atóbi. Ògo ni fún Olúwa mi atóbi. Allahu ló mọ àwọn tó ń sìn ín. Rabbana wẹ́rẹ́kẹ̀rẹ́ múdò. Allahu ni alájùlọ. Allahu alákòóbá. Ògo ni fún Olúwa mi atóbi jùlọ. Ògo ni fún Olúwa mi atóbi jùlọ. Ògo ni fún Olúwa mi atóbi jùlọ. Allahu ni alájùlọ. Allahu alákòóbá. Allahu ni alájùlọ. Allahu aláṣiṣẹ́. Ògo ni fún Olúwa mi atóbi jùlọ. Ògo ni fún Olúwa mi atóbi jùlọ. Ògo ni fún Olúwa mi atóbi jùlọ. Allahu ni alájùlọ. Allahu aláṣiṣẹ́. Ní orúkọ Allahu aláàánú jùlọ. Ìgìdì Kaaba. Gbogbo ọpẹ́ ẹ̀yìn jẹ́ ti Allahu, Olúwa gbogbo ẹ̀dá. Aláàánú jùlọ.
olùkápá ọjọ́ ẹ̀san. Ìwọ nìkan ni à ń jọ́sìn fún, ọ̀dọ̀ rẹ nìkan sì ni a wá oore sí. Fi ẹsẹ̀ wa rinlẹ̀ sójú ọ̀nà tààrà, ọ̀nà àwọn tí ó ṣe ìjẹ́ra fún, yàtọ̀ sí àwọn ẹni ìbínú àti àwọn olùṣìnà, ìyẹn àwọn Christian. Àmín. Quran 4 verse 89. Wọ́n fẹ́ kí ẹ ṣàìgbàgbọ́ gẹ́gẹ́ bí wọ́n ṣe ṣàìgbàgbọ́, kí ẹ lè jọ di ẹgbẹ́ kan náà. Nítorí náà, má ṣe mú ọ̀rẹ́ ààyò nínú wọn, títí wọn fi máa kúrò nínú àìgbàgbọ́ wá sí inú ìgbàgbọ́ òdodo nítorí ẹ̀sìn Àláhù. Tí wọ́n bá kẹ́yìn, tí wọ́n ní àwọn ò ṣe ìsìláàmù mọ́, ẹ mú wọn kí ẹ sì pa wọ́n Láì ṣàṣù. níbikíbi tí ẹ bá ti bá wọn, kí ẹ sì má ṣe mú ọ̀rẹ́ ààyò àti olùrànlọ́wọ́ kankan nínú wọn. Quran 9 verse 123. Ẹ̀yin tí ẹ gbàgbọ́ ní òdodo, ẹ gbógun ti àwọn tó súnmọ́ yín nínú àwọn aláìgbàgbọ́. Ẹ jẹ́ kí wọ́n rí ìle koko lára yín, kí ẹ sì mọ̀ pé dájúdájú Àláhù wà pẹ̀lú àwọn olùbẹ̀rù rẹ̀. Quran 9 verse 5. Nítorí náà, nígbà tí àwọn oṣù ọ̀wọ̀ bá lọ tán, ẹ pa àwọn ọ̀ṣẹbọ níbikíbi tí ẹ bá ti bá wọn. Ẹ mú wọn, ẹ séde mọ́ wọn, kí ẹ sì bàdè wọn ní gbogbo ibùba. Tí wọ́n bá sì ronú pìwàdà, tí wọ́n ń kírun, tí wọ́n sì ń yan sàká, ẹ yàgò fún wọn lójú ọ̀nà. Dájúdájú Àláhù ni aláforíjì, aláàánú jùlọ. Quran 9 verse 23. Ẹ̀yin tí ẹ gbàgbọ́ ní òdodo, ẹ má ṣe mú àwọn bàbá yín àti àwọn arákùnrin yín àti àwọn ìyá yín ní ọ̀rẹ́ ààyò, tí wọ́n bá gbọ́lá fún àìgbàgbọ́ lórí ìgbàgbọ́ òdodo. Ẹnikẹ́ni tó bá mú wọn ní ọ̀rẹ́ ààyò nínú yín, àwọn wọ̀nyẹn gan-an ni alábòsí. Quran 9 verse 111. Dájúdájú Àláhù ti ra ẹ̀mí àwọn onígbàgbọ́ òdodo àti dúkìá wọn, nítorí pé dájúdájú tí wọ́n ní ọgbà ìdẹ̀ra. Wọ́n ń jagun lójú ọ̀nà Àláhù, wọ́n ń pa àwọn ọ̀tá ẹ̀sìn Àláhù, wọ́n sì ń pa àwọn náà. Àdéhùn òdodo láti ọ̀dọ̀ Àláhù nínú Tọ́rà, Ìnjílì àti Àlùkùránì. Ta sì ni ó lè mú àdéhùn rẹ̀ ṣẹ ju Àláhù lọ? Nítorí náà, ẹ dúnú sí okòwò yín tí ẹ ṣe, ìyẹn sì ni èrìjẹ ńlá. Quran 5 verse 51. Ẹ̀yin tí ẹ gbàgbọ́ ní òdodo, ẹ má ṣe mú àwọn Yẹ̀wúdí àti Nọ̀sárá, ìyẹn àwọn Júù àtàwọn Christian, ẹ má ṣe mú wọn ní ọ̀rẹ́ ààyò. Apá kan wọn ni ọ̀rẹ́ apá kan. Ẹnikẹ́ni tí ó bá mú wọn ní ọ̀rẹ́ ààyò nínú yín, dájúdájú ó ti di ara wọn. Dájúdájú Àláhù kò ní fi ọ̀nà mọ ìjọ alábòsí. Quran 8 verse 39. Ẹ jà wọ́n lógun títí kò fi ní sí ìfòòró mọ́, tí gbogbo ẹ̀sìn yóò sì jẹ́ ti Àláhù nìkan pátápátá. Nítorí náà, tí wọ́n bá jáwọ́ nínú àìgbàgbọ́, dájúdájú Àláhù ni olùríran nípa ohun tí wọ́n ń ṣe níṣẹ́. Quran 2 verse 216. A ti ṣe ogun ẹ̀sìn ní ọ̀ranyàn lé yín lórí, ohun ìkórìíra sì ni fún yín. Ó sì lè jẹ́ pé ẹ kórìíra kinní kan kí ohun náà jẹ́ oore fún yín. Ó sì tún lè jẹ́ pé ẹ nífẹ̀ẹ́ sí kinní kan kí ohun náà sì jẹ́ aburú fún yín. Àláhù nímọ̀, ẹ̀yin kò sì nímọ̀. Quran 2 verse 191. Ẹ pa wọ́n níbikíbi tí ọwọ́ yín bá ti bà wọ́n, kí ẹ sì lé wọn jáde kúrò níbi tí wọ́n ti lé yín jáde. Ìfòòró le ju pípa lọ. Ẹ má ṣe bá wọn jagun ní mọ́ṣáláṣí Haram àfìgbà tí wọ́n bá ń bá yín jà nínú rẹ̀. Nítorí náà, tí wọ́n bá jà yín lógun, ẹ jà wọ́n lógun. Báyẹn ni ẹ̀san àwọn aláìgbàgbọ́. Àláhù ni alájùlọ. Àláhù alákòóbá. Ògo ni fún Olúwa mi atóbi. Ògo ni fún Olúwa mi atóbi. Ògo ni fún Olúwa mi atóbi. Àláhù ló mọ àwọn tó ń sìn ín. Rabbana walakal hamdu. Àláhù ni alájùlọ. Àláhù lálásìṣe. Ògo ni fún Olúwa mi atóbi jùlọ. Ògo ni fún Olúwa mi atóbi jùlọ. Ògo ni fún Olúwa mi atóbi jùlọ. Àláhù alákòóbá. Àláhù aláṣìṣe. Àláhù alákòóbá. Àláhù aṣinilọ́nà. Ògo ni fún Olúwa mi atóbi jùlọ. Ògo ni fún Olúwa mi atóbi jùlọ.
ògo ni fún olúwa mi àti òbí jùlọ. Allahu aláṣìṣe. Allahu alákòóbá. Ìkíni àdúrà àti ohun eré jẹ́ ti Allah. Àtàhíyátùlillah. Ìdẹ̀ra fún ọ ìwọ ànábì àti àánú Allah àti ìbùkún rẹ̀. Ìdẹ̀ra fún wa àti àwọn ìránṣẹ́ Allah. Mo jẹ́rìí pé kò sí ọlọ́run kan àyàfi Allah, àti pé mo jẹ́rìí pé Muhammadu ni ìránṣẹ́ àti òjíṣẹ́ Allah. Bádìlá ìsọ́lì iná. Àlàáfíà fún yín. Allahu alákòóbá. Àlàáfíà fún yín. Allahu aláṣìṣe. Ẹ̀yin